Um, ẹ káàárọ̀. Olúmídé Awólọ́wọ̀ lórúkọ mi. Mo dẹ̀ kí yín ìpè ẹ̀kú ojúmọ́. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé lásìkò tá a wà yìí, àsìkò crypto airdrop, free airdrops òun la wà. Mo fẹ́ kọ́ yín ní ibẹ̀ ṣe máa create àwọn wallet tẹ̀dẹ̀ máa save passphrase yín tí ẹ fi ní sọ owó nù later tó bá lọ ń béèrè passphrase. Ó ti yẹ yín. Tó o bá ti follow page yìí, follow YouTube page yìí, kàn lọ click subscribe button, click ẹ̀ kó máa follow ẹ̀ so wàá máa rí wo. Ó ti yẹ yín. Ojú òní tì yín. God bless you. Thank you. Now, ó yẹ ẹja lọ sí orí Tonkeeper. Ibẹ̀ ni mo ti kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀. Ẹ ṣé o. Lọ sórí Tonkeeper. Tonkeeper òun ní nísàlẹ̀ yìí. Ẹ ti rí Tonkeeper òun nìyẹn. Ìdí tí mo dẹ̀ ṣe fẹ́ ṣe eléyìí ni pé many of our kí ni wọ́n ń pè èèyàn ló jẹ́ pé wọ́n kàn máa ń copy, wọ́n máa save ẹ̀ síbi kan, wọ́n á tọ́jú ẹ̀, wọn ò ní rí mọ́. Tó bá dẹ̀ ti di àsìkò owó tán fẹ́ gbowó jáde, tán bá nídìí àwọn seed phrase yẹn tí wọn ò bá ti rí, kò ní sí nǹkan tó jẹ mọ́ rírí owó gbà. Ìyẹn ni mo ṣe ní kí n kọ́ yín. Now, Tonkeeper òun ní Telegram wallet. Ó ti yẹ yín tí most of àwọn free airdrops yẹn tí wọ́n ní kán máa connect mọ́. So Tonkeeper yẹn òun la fẹ́ lọ sórí ẹ̀. Táti ti wá dé orí Tonkeeper, ẹ jẹ́ kí n lọ sórí Tonkeeper yẹn. Now, Tonkeeper là ń lọ yìí. So àfilẹ̀ kó load. Nǹkan tó fẹ́ rí yìí, má gbàgbé pé o ní láti ṣe kíni, o ní láti follow kíni. Ìtorí tó bá lọ copy, tó bá lọ ń connect one wallet sí gbogbo ẹ̀, ìjọ́ tó wó bá wọnú wallet kan lára àwọn free airdrops yẹn náà wà tó jẹ́ pé olè ni wọ́n, they are scammers, wọ́n fẹ́ hack owó èèyàn láti gba owó èèyàn jáde. Tá bá lọ connect irú wallet tó wó ti wà nú ẹ̀ mọ́rù yẹn, ó ti yẹ yín, ó máa jẹ́ kí bí ìgbà tá a fi báǹkì wa tá a fi lé ọ̀tá lọ́wọ́ ni. Ṣó ti yẹ yín. Now, tẹ́ bá kọ́kọ́ download wallet yìí látorí Google Play Store, wallet lásán ló máa fún yín báyìí. So the next thing you do is, ẹ ti rí gbogbo àwọn tèmi ti create òun ló wà nísàlẹ̀ yìí. So mi lo wallet kan náà fún same connection. Ṣé you understand? What I'm doing is mo create at least àwọn tí mo rí pé ó wà very viable, like Hamster Combat, Miniton, TapSwap, Avacoin, Tosma Coin, Lizard, Yescoin, Virtuous, Hamster Go, Goldvast Boat àtàwọn míì mo sì máa ṣe. So bẹ́ẹ̀ mi ṣe create wọn òun nìyẹn. Now, if you want to create your own, bẹ́ẹ̀ ṣe wà ẹ tẹ wallet tó wà lókè yìí. Tẹ bá ti tẹ wallet lókè yẹn, ẹ rí pé ó máa gbé wallet yẹn, kò ní gbé gbogbo àwọn wallet tèmi ti create yìí wá lọ́dọ̀ tiyín. Add wallet ló máa gbé wá. Add wallet. So add wallet yẹn tẹ bá wò dáadáa, mo fẹ́ wo orúkọ èwo ni mi tí. Okay, now ẹ wá tẹ new wallet. Ó béèrè fingerprint. Ẹ fi fingerprint yín, ẹ fi open ẹ̀. New wallet. New wallet yìí ẹ tẹ enable. Tẹ bá ti tẹ enable yẹn, ẹ wá click ibi tí wallet 2 wà yìí, ẹ click ẹ̀. Ẹ pa wallet 2 rẹ̀, you erase it. Ẹ wá type
orúkọ nǹkan tẹ́ fẹ́ ṣe yẹn ó ti yé yín like irú èyí tẹ́mi fẹ́ ṣe é sìn ẹ jẹ́ ká pè ní Tom wallet Tom coin wallet ẹ ti rí ẹ save ẹ now Tom coin wallet òun náà ti add mọ́ list of àwọn wallet tí mo ti create but báwo ni mo ṣe lè save wallet yìí ẹ lọ sí backup òun ní níbi tí key wà yìí backup the wallet recovery phrase ẹ tẹ bá ti tẹ ẹ ka àwọn nǹkan tó kọ yìí kó yé yín ẹ wá tẹ continue á béèrè fingerprint ẹ fi fingerprint yín open ẹ now bó ṣe ti gbé wá yìí tó bá ti gbé phrase wá ẹ máa screenshot ẹ tẹ check backup a wá béèrè pé kí ló wà ní number 8 ó ti yé yín ẹ ti rí i pé ó béèrè pé kí ló wà number 8 10 and 16 lọ́dọ̀ tèmi ni o ẹ wá fill nǹkan tó wà ní number 8 yẹn ẹ lọ wò ẹ minimize ẹ wá wo kí ló wà ní inú picture screenshot yín yẹn ẹ type ẹ number 10 ẹ wò ẹ type ẹ number 16 ẹ wò ẹ type ẹ so tẹ bá ti tẹ nǹkan tó béèrè lọ́dọ̀ tiyín ó ti yé yín nǹkan tó béèrè lọ́dọ̀ tiyín lẹ máa lọ wò lórí screenshot tẹ bá ti wá tẹ sí number 1 sí ibi tó béèrè sí mẹ́tẹ̀ẹ̀ta ẹ tẹ continue agbèwá báyìí ẹ wá tẹ done ẹ ti rí pé finish setting up done ẹ wá tẹ done so tẹ bá lọ wò ní ìsìn tẹ bá lọ wò ẹ ti rí pé ó ti wà nínú list of wallet yín ó ti wà nínú list of wallet yín ṣe ti rí òun ní ìsàlẹ̀ so tí n bá wà lórí yes coin yellow one yẹn tí n bá wà lórí ẹ̀ tí n bá fẹ́ connect ẹ̀ máa kàn wá síbí máa kàn wá gbé sí yes coin ẹ ti rí orí yes coin ni mo máa connect sí now kò tí ì tán síbẹ̀ o screenshot tẹ́ ṣe yẹn ẹ wá bẹ́ẹ̀ ṣe ti screenshot yẹn ẹ máa wá minimize ẹ lọ sórí gmail yín tẹ́ bá ti wá sórí gmail yín ẹ lọ sórí gmail and when you come to your gmail what you do is ẹ jẹ́ kó load tó bá ti load tán now sorry mo ń set up Pi network tẹ́lẹ̀ ni so let me move out of Pi so that ẹ má bínú now a ti wá sórí Gmail ẹ kàn máa wá sórí ìlà mẹ́ta tó wà lọ́wọ́ òsì lọ́wọ́ òkè yín that is your menu bar ẹ wá síbẹ̀ ẹ scroll down ẹ lọ sórí draft tẹ́ bá ti wá sórí draft now ẹ ti rí ẹ fẹ́ save screenshot yín sórí draft yàtọ̀ sí pé ẹ fẹ́ kọ́lẹ̀ sínú ìwé kan ẹ lọ gẹ́ẹ̀tì ìwé kẹ́ kọ sílẹ̀ nínú ìwé náà but eléyìí tí mo ń ṣe fún yín tí mo fi hàn yín even tí fóònù yín bá sọnù tẹ́ bá jẹ́ the same Gmail yẹn náà lẹ lò tẹ́ fi login ẹ bá ń bẹ̀ ìbàjẹ́ 10 phones lẹ change ẹ bá ń bẹ̀ now when you come to draft ẹ tẹ compose ìyẹn write àbí nǹkan ẹ sún kúrò ní ẹ type subject kí ni ẹ fẹ́ ṣe that is Tom coin wallet phrase ẹ wá sí compose lẹ́yìn tẹ́ ti kọ Tom coin Tom coin wallet phrase tẹ́ bá ti wá ẹ wá sí compose ẹ wo lókè pátápátá yìí dot mẹ́ta the triangle arrow
àti èyí tó jẹ́ office pin, attach pin tó dàbí office pin, ẹ tẹ attach pin yẹn, òun ni ẹlẹ́ẹ̀kẹta. Ẹ ti rí, a wá ní insert photo. Insert photo. Photo wo lẹ fẹ́ insert? Screenshot yín, screenshot èyí tí ká ní screenshot mi ní. Ẹ ti rí bó ṣe wà yẹn. So òun ni screenshot mi ní eléyìí o, but so ẹ wá tẹ back. Ẹ ti rí pé ó ti wà ńbẹ̀, ó ti save sí draft. Bẹ́ẹ̀ ṣe máa save gbogbo àwọn tó kù. Ẹ rí gbogbo àwọn yìí tí mo ti save ni o. Gbogbo àwọn wallet tí mo ti ṣe tí mo ti save, òun ni àwọn yìí. Ó ti yé yín. So this is how you gonna do it. Ẹ̀yin náà ẹ lọ ṣe bẹ́ẹ̀ ṣe rí. Ẹ make sure pé ẹ wò dáadáa. Ẹ má kánjú. Ẹ wò, it's another way of preventing you to lose, preventing you away from losing your hard work tẹ́ ẹ ti ṣe by gathering kí ni wọ́n ń pè lóríṣiríṣi. Ṣó ti yé yín? So that is just it. Now kò jù báyìí lọ. Ó ti yé yín? Ẹ lọ wò ó, ẹ ṣe. Follow page mi, YouTube page mi, follow ẹ. Ó ti yé? Á wúlò fún wọn náà ni o. When you follow it, á wúlò fún ẹ. Ó ti yé? So follow this page. God bless you. Thank you once again. I love you.